gbogbo tí ẹ ti ń wò wá. Ọ̀tún ètò Láyé Ọjọ́un òun ni ẹ tún ní àǹfààní láti máa jẹ̀gbádùn lójú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ NTA tó fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Orúkọ mi ò yí padà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, Bùnmi òní òun náà ni mo ṣì ń jẹ́. Lórí ètò Láyé Ọjọ́un gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, òun ni a ti ní àǹfààní láti ṣe àgbéyẹ̀wò àwọn onírúurú àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ayé òde òní ní àfarawé sí ayé àtijọ́. Ohun tí a wá fẹ́ máa gbéyẹ̀wò lénìí òun ni lórí ìkópa àwọn ọ̀dọ́ nínú ètò òṣèlú, nínú ètò ìdarí ìlú. Àlejò mi ti wà ń kalẹ̀. Wọ́n á kí yín, wọ́n á dẹ̀ ṣàfihàn ara wọn. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Ẹ pẹ̀lẹ́ náà. Ẹ bá wa kí àwọn ará ilé kẹ́ ṣàfihàn ara yín. Mo kí gbogbo àwọn èèyàn wa nílé. Orúkọ tèmi ni Àbọ̀lọ́rẹ̀ Òtùbú tí gbogbo èèyàn mọ̀ sí Gàdáfì. Ẹ káàbọ̀ sórí ètò sà. Yes ma. A dúpẹ́ pé a pè yín, ẹ jẹ́ wa. Yes ma. Ẹ ṣeun, a dúpẹ́. Gẹ́gẹ́ bí mo ti sọ, ohun tá fẹ́ máa gbéyẹ̀wò òun lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́. Tàbá ní ká wò ó lórílẹ̀-èdè yìí, ó dàbí pé àwa ọ̀dọ́ ìṣe là ń sá nínú ètò òṣèlú láyé òde òní. A dẹ̀ wá rí i pé tàbá ní ká wò, ṣé láyé Ọjọ́un náà ṣáwọn ọ̀dọ́ ṣé wọn kì í ṣe ètò ìdarí ìlú ni àbí báwo? Ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí wípé àwọn wo la lè pè lọ́dọ̀ gan? Ẹ ṣe atọ́kùn. Àwọn tí a lè pè ní ọ̀dọ́, àwọn ni àwọn ọmọ tí wọn ti pé 40 ọdún 40 years. Àwọn tí a lè láti bẹ̀rẹ̀ la lè pè ní ọ̀dọ́ tí a nílò nínú ètò òṣèlú nílùú Nàìjíríà. Ni àwọn tí wọ́n sì san ọ̀gùn. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun bàbá wa. Àwọn tẹ́ wá sọ kí ni ojúṣe wọn, kí ni ojúṣe ọ̀dọ́ nínú ìlú? Torí tá bá ní ká wò láyé òde òní, àwọn ọ̀dọ́ wọn kàn fẹsẹ̀ gbálẹ̀ kiri ni o. Ẹ ṣe. Kí lójúṣe tó yẹ kí ọ̀dọ́ ṣe nínú ìlú? Ẹ ṣe ojúṣe tí ó yẹ kí àwọn ọ̀dọ́ ṣe nínú ìlú. Bí èèyàn bíi tèmi ń sìn, ọ̀dọ́ ni mí. Ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run nínú Ìjẹ̀bú Òde tí a wà yìí. Ó ní àwọn kan tí àwa ń gbé ṣe nínú ìlú torí pé olóṣèlú ni wá. Bí a ṣe ń gbé ṣe ni àwọn tó jẹ́ àwọn àgbààgbà ni wọ́n mú gbogbo ètò tí wọ́n fi máa yé wa pé àwọn làwọn mọ bí àwọn ṣe máa tó kó tó lè kan ọ̀dọ́. Torí pé lórí kan tí à ń sọ yìí, àwọn ọ̀dọ́ pọ̀ lóríṣiríṣi. Tí a bá dé àwọn ibì kan nínú àwọn ìgboro Ìjẹ̀bú Òde nísìn, a máa rí àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n ń jókòó ni. Tí ò sí iṣẹ́. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ tí ó jẹ́ pé wọ́n ní nǹkan láti ṣe, àwọn tó jẹ́ lídà àwọn àgbààgbà tó wà wájú, wọn ò fi àyè yẹn lẹ̀. Torí pé láì jẹ́ pé mo ní bàbá ìsàlẹ̀ àbí mo wá láti di ilé tí owó wà dáadáa, kò sí nǹkan tí mo lè gbé ṣe nínú òṣèlú. Tàbá ní ká wà wò nísìnyí, ṣé àwọn eléyìí nísìnyí ó máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn ọ̀dọ́ láti kópa nígbà tí wọn bá fàyè gbà tó jẹ́ ṣé bàbá ìsàlẹ̀ ṣì wà? Èmi rò pé wọ́n sọ wípé kò sí bàbá ìsàlẹ̀ mọ́. Bàbá ìsàlẹ̀ pọ̀. Bàbá ìsàlẹ̀ pọ̀. Pé kò sí bàbá ìsàlẹ̀ yẹn, ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́. Bàbá ìsàlẹ̀ pọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n ìwọ tí ò lè lọ sí ilé bàbá ìsàlẹ̀ láti sọ pé mo dé o, mo wá bá yín ṣe léyìí, mo bá yín ṣe tọ̀hún, kò sí bó ṣe fẹ́ gbà, kò sí ọ̀nà tó fẹ́ gbé gbà. Àyàtọ̀ sí pé o jókòó tì wọ́n pé láì jẹ́ kó o níṣẹ́. Ṣùgbọ́n ọ̀dọ́ tó bá níṣẹ́, mi ò rọ́nà tó máa fi ní òun fẹ́ lọ jókòó ti bàbá ìsàlẹ̀. Torí pé iṣẹ́ ó tó jẹ. Torí kan tó mú gbogbo oníkálùkù náà sọ pé òṣèlú. Ẹ máa rí ẹlòmíì, ìwé ẹ̀rí tí ẹlòmíì ní nínú ọ̀dọ́. Àwọn tí wọ́n jẹ́ àgbààgbà yẹn ò ní. Ṣùgbọ́n ìkan tá máa padà gbọ́ pé ṣe ni wọ́n ń tò. Ṣe ni wọ́n ń tò yẹn. Ṣé tàbá ní ká wá wò
àwọn àgbà mi ì dárúkọ o ṣùgbọ́n tá a bá ní káwò ní ayé òde òní nínú ètò òṣèlú wa àwọn àgbàlagbà ni wọ́n fẹ́ máa gbé gbáàbò wọ́n ti pa àwa ọmọdé tì nígbà wọ́n dẹ̀ ní àwa ọ̀dọ́ ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nígbà tẹ́ bá wá fún wa láàyè láti kó ipa nínú òṣèlú ẹni wọn ń tò ní ìgbà wo ló wá fẹ́ kàn wọ́n. ẹ ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ní bàbá wa Ọbásanjọ́ ní ó sọ àwọn ọ̀rọ̀ kan ẹ̀yin ọ̀dọ́ ẹ má gba àwọn àgbààgbà láyè pé olórí ìlú ọjọ́ ọ̀la nìyí nísìnyí ní kẹjà fúnra yín láti jẹ olórí ìlú yẹn báyìí báyìí ọ̀nà wo la fẹ́ fi díẹ̀ olórí ìlú báyìí báyìí. ọ̀nà wo la fẹ́ fi jà fúnra wa. kò sọ́nà tá a lè fi jà fúnra wa ju pé tí àwọn ọ̀dọ́ tí a bá jẹ́ kí owó kékeré àwọn owó tí àwọn àgbààgbà àti àwọn alágbára tí wọ́n ń jù sáàárín wa láti bara àárín wa jẹ́ tí a bá ti gbà yẹn láyè tí mọ̀ wá bá ṣọ̀kan a máa rí ọ̀nà lọ torí pé ẹlòmíì tó bá rí 5,000 ẹgbẹ̀rún márùn ibi tó yẹ kó gbà lọ kò ní gbàbẹ̀ lọ torí owó yẹn ibi tí owó yẹn ti wá ìkan tí wọ́n bá sọ fún bẹ́ẹ̀ ló máa tẹ̀lé. ìyẹn fẹ́ mú mi dé apá wípé à ń ta ìbò wa ṣé ká sọ pé àwa ọ̀dọ́ à ń ta ẹ̀tọ́ wa ni. tá a bá tún padà síbẹ̀ ẹ jẹ́ ká wò ó Ọ̀ṣun state dìbò kó sebẹ̀ ló ṣẹlẹ̀ lọ́ṣun ṣùgbọ́n aráàlú ní àwọn ò sebẹ̀ lásìkò yìí ẹ fi àwọn lẹ̀ ìkan tó wù àwọn làwọn fẹ́ ṣe lóòótọ́ wọ́n ti ṣe kò sí nǹkan téèyàn kan lè ṣe àwọn tó ṣe tó pọ̀ jù náà ọ̀dọ́ ló ṣe tí àwọn ọ̀dọ́ bá lè ṣe bí wọ́n ṣe ṣe ní Ọ̀ṣun pé ẹni tá a fẹ́ leléyìí ẹni tá a fẹ́ leléyìí ẹ jẹ́ ká fi ọkàn sí ẹ má jẹ́ ká tẹ̀lé owó ó máa da láàrin àwọn ọ̀dọ́ torí pé ibẹ̀ ni a máa ti mọ̀ pé àti gbàrà wà nínú ẹrú àwọn àgbààgbà tí wọ́n ti wà nínú òṣèlú lọ́dún tó pẹ́ tí wọ́n fẹ́ filẹ̀. ọ̀nà owó wà ní àwa ọ̀dọ́ lè gbà láti máa kópa nínú òṣèlú ṣé àwọn pé wọ́n máa ń sọ pé ibi pẹlẹbẹ la ti ń mọ̀ọ́lẹ̀ jẹ a lè sọ wípé bóyá ká lọ bẹ̀rẹ̀ látòkè tó bá bẹ̀rẹ̀ látòkè náà tó bá lágbára Ọlọ́run lè sọ pé kó jẹyọ ṣùgbọ́n ọ̀nà wo la fi lè bẹ̀rẹ̀ sí ní ṣe òṣèlú yẹn la lè fi máa kópa sódà kí àwa náà ká lè lẹ́nu. ẹ ṣe èmi máa fi àsìkò yìí báwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ rora wa ní ilé tí olúkàlùkù ti jáde ìlú tí olúkàlùkù ti jáde ẹ má jẹ́ ká tẹ̀lé ṣéǹjì torí pé olúkàlùkù ló wá láti ilé eré ṣùgbọ́n àwọn àgbàlagbà ní àwọn tí alágẹmọ ti bímọ ẹ àìmọ́jó ó kù sọ́wọ́ ọmọ àìmọ́jó yẹn ẹ jẹ́ ká yọ kúrò ẹ jẹ́ ká wá bá ṣe máa mọ́jó ọ̀nà tá a lè fi mọ́jó ni pé àní ẹ̀tọ́ láti sọ pé ó di dandan tàbá ìgbà owó yìí la máa tó lọ ṣe kankan tí a bá kóra wa jọ pé a ní ọ̀dọ́ kan ládùúgbò kan pé ọ̀dọ́ yìí la fẹ́ rán níṣẹ́ ẹ jẹ́ kí gbogbo ọ̀dọ́ àti àwọn àgbà tó nífẹ̀ẹ́ ọmọdé ẹ jẹ́ ká jọ gbárùkù ti ọmọdé náà ká ti débi tí a fẹ́ jẹ́ kó lọ ṣe ojúṣe wa ní ibẹ̀ ádà kánsẹ́lọ̀ ní o ádà alága kánsù ní o ádà ilé ìgbìmọ̀ amòfin aṣòfin kékeré àbí tàgbà tàbújá ọmọgójì ọdún ó ti tó láti ṣe kan tó yẹ kó ṣe kì í ṣe bó dìgbà tá bá ṣẹ̀ di 60 ọgọ́ta àádọ́rin ká tó ní afẹ́ ṣe kan ní ìgbà tá bá ìwà ní èwe ní àwọn lídà tá à ń sọ yìí ẹ wo ọdún tó ti wà nínú ẹ̀ ẹlòmíì ti bẹ̀rẹ̀ láti age of 25 dìsìn wọ́n ìwà nínú ìjọba tá à ń sọ yìí wọ́n ìwà nínú àṣẹ ìlú yìí
ìjọ wo ni àwa fẹ́ wá kóra wa jọ láti sọ pé a ti dé láti gba òmìnira lọ́wọ́ àwọn bàbá wa yìí. Torí pé tí a bá lè jókòó tí a jọ jókòó tira wa, òmìnira tá à ń sọ yìí ó máa ṣeéṣe fún wa láti gbà tí a bá ti jẹ́ kí owó kékeré kó bà àárín wa jẹ́. Torí pé owó kékeré ni wọ́n fi ń ba àárín ọ̀dọ́ jẹ́. Kò sí bá ṣe fẹ́ ṣe owó yìí náà ni. Yàtọ̀ sí pé ọ̀rọ̀ owó kò sí kan míì mọ́. Bọ́ tí ọ̀dọ́ tí ó bá fẹ́ ṣe òṣèlú àbí ọ̀dọ́ tó bá fẹ́ di ẹni tó fẹ́ wà ní ipò àgbà, a nídìí láti níṣẹ́ lọ́wọ́. Ó kéré tóbi ká níṣẹ́ kan lọ́wọ́. Torí pé tá bá ti níṣẹ́ lọ́wọ́, kò sí bí àwọn tá à ń sọ yìí ṣe fẹ́ kó owó wá tí ó máa fi jọ wá lójú. Oníkálùkù náà ló mọ̀, kò sí bó ṣe fẹ́ jọ wá lójú. Èèyàn bíi tèmi ń sìn pẹ̀lú ògo t'Ọlọ́run, ó ló jẹ́ tó mọ̀ mí nínú Ìjẹ̀bú Òde pé ọmọ ó ń ṣiṣẹ́ báyìí, ó ń ṣiṣẹ́ báyìí, ó ń ṣiṣẹ́ báyìí. Mi ò ń ṣe ọ̀dọ́ tí mo jókòó. Kò sí iṣẹ́ tí mi ò lè báyọ̀ ṣe torí pé ọjọ́ iwájú náà ni, àti pé ká lè di èèyàn tí wọ́n lè fi yangàn láwùjọ wa. Àwọn làwọn kan tí àwa ń gbé ṣe. Ẹ ṣeun bàbá wa. Ní ọdún díẹ̀ sẹ́yìn a rí i pé ààrẹ orílẹ̀-èdè yìí aláṣẹ Muhammadu Buhari wọ́n ṣe òfin kò kéré jù láti gbégbá ààbò, not too young to run. Ṣùgbọ́n tá bá ní ká wò láti ìgbà yẹn, mi ò rí ọ̀dọ́ kan tó fẹ́ ṣàmúlò àǹfààní yìí. Ṣé ká wá sọ wípé wọ́n kàn ṣòfin yẹn ni, àbí wọ́n kàn fún wa láàyè yẹn ni, wọn ò fààyè gbà wá ni, àbí báwo ló ṣe jẹ́ táwọn ọ̀dọ́ àbáwa ọ̀dọ́ gangan là ń sá sẹ́yìn? Ẹ jẹ́ ká wò ó. Bàbá wa ajagun fẹ̀yìntì Muhammadu Buhari tí wọ́n ṣe òfin, tí wọ́n jọwọ́ lu òfin pé ọmọdé ó lè gbé ìgbà ìbò. Ẹ jẹ́ ká kọ́kọ́ wò láti àwọn ìgbìmọ̀ bàbá. Ọmọdé mélòó ló wà nínú ìjọba bàbá? Bàbá Buhari, ẹ jẹ́ ká wò ọmọdé mélòó ló wà nínú ìjọba wọn tí a fẹ́ sọ pé òkè o nílé iṣẹ́ báyìí nílùú Àbújá ọmọdé báyìí òun ló ṣe olórí báyìí níbẹ̀. Bóyá àwọn ọ̀dọ́ ń sá. Kò sí bọ́ọ̀lù dán ṣe fẹ́ ṣe é. Àwọn àgbààgbà yìí náà ló máa mú àwọn ọ̀dọ́ lẹ̀ tó bá fẹ́ ṣe kankan. Ọ̀dọ́ tó níyàn lẹ́yìn báwo ló ṣe fẹ́ dì kan? Ọ̀dọ́ tó níyàn tó ní bàbá sàlẹ̀ báwo ló ṣe fẹ́ dì kan? Kò sí bó ṣe fẹ́ dì kan. Àfi t'Ọlọ́run bá ti kọ́ tí orí bá kó yọ ló lè rán gbà. Àwa yìí ó ti ní àìmọye gba tá à ń gbà kó tì. Ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ìwà ní Ìjẹ̀bú Òde. A wò pé tí àwọn àgbààgbà tó bá ní kò tí kàn wá, ìjọ t'Ọlọ́run bá ní ó kàn wá, kò sí ẹ̀dá kan tó máa ní kò ṣeé ṣe. Ìyẹn làwa jókòó tì torí pé kò sí ọ̀rọ̀ ọ̀dọ́ kankan. Tá bá wo gbogbo ìpínlẹ̀ tó wà ní Nàìjíríà lénìí, máa yìí mú ìpínlẹ̀ bíi méjì kan tó jẹ́ pé wọ́n ìfà àwọn ọ̀dọ́ kékeré kankan wọlé. Tá bá wo Ọ̀yọ́ state, ilé ìgbìmọ̀ aṣòfin Ọ̀yọ́, àwọn ọmọ kékeré wà ńbẹ̀ dáadáa tó jẹ́ pé àwọn ọmọ kékeré lélẹ̀. Ìpínlẹ̀ Ògùn wa ńkọ́? Ìpínlẹ̀ Ògùn, tá bá wò láti ìjọba kìíní dé ogún, àwọn bàbá yìí náà ló ń fi èèyàn sí àgbààgbà ní gbogbo àwọn tí wọ́n yàn síbẹ̀. Bóyá ètà ìfẹ́ lọ ṣe yìí ṣá, a rí pé inú àwọn olóṣèlú kọ̀ọ̀kan láwọn pátì kọ̀ọ̀kan wọ́n ti ń fẹ́ fi àwọn ọmọdé láyè. Torí Ìjẹ̀bú Òde ta wà yìí, àwọn tí wọ́n fẹ́ jà fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn láti Ìjẹ̀bú Òde yìí, àìrí bí ọmọdé bíi méjì láàrin wọn táwọn pátì kọ̀ọ̀kan tí wọ́n yìí múlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìyẹn ni àwa ní tó bá jẹ́ bẹ́ẹ̀, tó bá ti jẹ́ àwọn ọmọdé kò sí wàhálà. Ṣùgbọ́n àwọn ọmọdé ta tún sọ yìí,
ọmọdé tó ń jìyà nílé ó yàtọ̀ sí ọmọdé tó jẹ́ pé kíní ti wà lọ́wọ́. A máa sọ pé àwọn ọmọ kan yahoo, àwọn ọmọ kan kíní kan, àwọn ọmọdé ní gbogbo àwọn tá à ń sọ yìí. Kí ló fà á? Torí pé àwọn olórí wa ni wàhálà wà. Gbogbo ibi tó yẹ kí orí àwọn ọmọ mẹ̀kúnnù ti rí kan ṣe ó ti o. Tó bá ti jẹ́ alágbára àbí tó bá ti ní alágbára lẹ́yìn ò lọ bí kankan. Kí ló wá dé táwọn ọ̀dọ́ ò ní dìdàkudà? Tó bá jẹ́ pé àwọn ọ̀dọ́ tá à ń sọ yìí a fún wọn láyè kí wọ́n máa ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe. Lóòótọ́ àwọn ọ̀dọ́ kan wà tó jẹ́ pé wọn ò wáṣẹ́ ṣe. Àwọn yẹn wà náà. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ kan wà tó jẹ́ pé ọpọlọ yìí ó wà ńbẹ̀ láti fi ṣe kan. Ṣùgbọ́n ọ̀nà wo ló fẹ́ gbé gbà? Ọmọ máa jáde yunifásitì kò ní ríṣẹ́. Àìṣẹ́ máa kó pépà kiri. Tó o bá tún níyàn lókè, tó o níyàn lókè lọ́hùn kò sí bó ṣe fẹ́ wọṣẹ́. Àwọn kan tí àwọn ìṣòro tí a ní nìyẹn. Tó bá jẹ́ pé ọmọ yìí bó ṣe kó ìwé ẹ̀ wá yìí ó ṣe dáadáa o, ó mẹ́rìtì o, ó ṣe kinní kan. Tó bá jẹ́ pé ìyẹn ni àìmọye àwọn ọmọ tá à ń sọ yìí tó máa ti wà lẹ́nu iṣẹ́ ìjọba, tó bá ti wà lẹ́nu iṣẹ́ àdáni. Ṣùgbọ́n tó bá ti níyàn lẹ́yìn kò sí bó ti fẹ́ ṣe. Ẹ jẹ́ ká wá wò kí ni nǹkan tí ìṣòro àwọn bàbá àṣàlẹ̀, kí ni nǹkan tí a lè ṣe láti fi dẹ́kun ọ̀rọ̀ àwọn bàbá àṣàlẹ̀? Káyè lè gba àwa ọ̀dọ́ náà kán lè jẹ́ kárọ́ náà ni. Àwọn bàbá àṣàlẹ̀ tá à ń sọ yìí ìtúnṣe àwọn bàbá àṣàlẹ̀ yẹn gangan. Àwọn ọ̀dọ́ wa náà làwọn bàbá àṣàlẹ̀ yìí lò fún ọ̀dọ́ ẹgbẹ́ wọn. Ìyẹn ni pé ìmọ̀ ti wá gan oko. Kókó torí pé àwọn àgbààgbà yìí náà mọ̀ọ́mọ̀ fi rúdurùdu sáàrin wa rúkèrúdò sáàrin wa nígbà tí ẹnu wa ò bá kò, báwo ni nígbà tí mọ̀ wa ò bá ṣọ̀kan, báwo ni àwọn aṣẹ́fẹ́ wá pé a fẹ́ mú gbégbá láti ṣe pẹ̀lú àwọn bàbá ìsàlẹ̀. Torí pé àwọn ọ̀dọ́ tajọ mọ́ra wa láàrin ìlú tí a bá jọ jókòó pé ok ẹ jẹ́ ká tẹ̀lé lágbájá, ẹ jẹ́ ká ṣe báyìí. Àwọn bàbá ìsàlẹ̀ á ti pe inú wa etí ọba lókè pé ibi tẹ́ lọ yẹn ó ti o. Ìkan báyìí bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ̀ báyìí la fẹ́ lọ. Tó jẹ́ pé àwọn ọ̀dọ́ yìí tó yẹ ká jọ bára wa sọ̀rọ̀ ẹni yìí kò sí nǹkan tí bàbá àṣàlẹ̀ kan fẹ́ sọ. Wọ́n dẹ̀ nìkan máa gbọ́ràn ságbà lẹ́nu. Gbọ́ràn ságbà kì í ṣe pé a fẹ́ yájú ságbà. Ọmọdé tó bá fẹ́ dàgbọ̀ ní gbọ̀pá lọ́wọ́ àgbà làwọn àgbàlagbà máa ń sọ lóòótọ́ ni. Ṣùgbọ́n ohun tá à ń sọ yìí kì í ṣe pé a fẹ́ gbọ̀pá lọ́wọ́ àgbà. Kì í ṣe pé a fẹ́ gbọ̀pá o. Àwa náà fẹ́ ní ọjọ́ rere fún àwọn ọmọ tí àwa náà ń bí. Torí pé àwọn bàbá àṣàlẹ̀ tá à ń sọ yìí tá bá kó 10 jọ bóyá ẹyọkan àbí méjì lọmọ wọn wà nínú ìlú táwa yìí. Àsìkò ìbò ló ń bọ̀ yìí. Àwa tá wà nílé àwa ni wọ́n fi máa ń koná iná òṣèlú. Àwọn ọmọ tí wọ́n dà kò sí ẹlòmíì bóyá torí pé ó fẹ́ gbégbá ìbò aṣọ́gbọ́n pé ọmọ kan àbí méjì wálé nínú àwọn ọmọ rẹ̀, gbogbo àwọn yòókù wọ́n wà nílùú òyìnbó. Nínú àwọn tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ yìí ní òkè lọ́hùn, àwọn ọmọ àtìyàwó kò sí kankan lé nínú wọn. Ṣùgbọ́n báwo la ṣe fẹ́ sọ? Ṣùgbọ́n àwa ọmọ tá wà láàrin ìlú tá à ń gbé nílùú tá à kúrò nínú ìlú àwa ló fi ń kó náà gbogbo ẹ̀. Tó bá di ọ̀la wọ́n á mú èèyàn kan dé wọ́n ní lágbájá báyìí. Ṣùgbọ́n táwọn ọ̀dọ́ bá ti jókòó pé lágbájá nìbọn ẹni tó mú dé yẹn táwọn àgbà bá ti lè sọ ẹ̀kọ́ táwọn àgbà fẹ́ ká ṣe la máa ṣe o. Kí wá ní ọ̀rọ̀ àmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí ètò òdìbò àpapọ̀ bó ṣe ń bọ̀ 2023 nítorí tá bá ní káwò nísìnyí àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àwọn ọ̀dọ́ náà ń lò láti fi rúgbó òṣèlú, ṣé kò yẹ kó rí tiwa náà pé wọ́n ò dẹ̀ fún wa láyè? Pẹ̀lú ògo t'Ọlọ́run máa fi àsìkò yìí bẹ gbogbo àwọn ọ̀dọ́ wa. Máa fi àsìkò yìí máa fi bẹ gbogbo àwọn ọ̀dọ́ wa.
ẹ jẹ́ ká jẹ́ kí a ṣí ọpọlọ wa lẹ̀ ẹ jẹ́ ká jọ rò ẹ jẹ́ ká jọ ṣe ohun tí ó máa jọ dùn mọ́ wa nínú pé ọ̀dọ́jọ́ ni wá torí pé gbogbo nǹkan tó ń bọ̀ nílẹ̀ yìí 2023 ó ti kù sẹ́kùlé ẹ má jẹ́ ká gba owó torí pé a fẹ́ dìbò ẹ má jẹ́ àtọ́jọ́ ọ̀la wa o tá a bá wò ó àwọn tó ṣe election kọjá pẹ̀lú àwọn tó pín owó àwọn ẹlòmíì gbowó wọn ò dìbò síbẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tá a bá lè máa ṣe yẹn pàpà kò bá dà ṣùgbọ́n ìbọn a nídìí láti gbowó lóòótọ́ wọn ní àgbowó ìkan tó máa ṣe náà máa ṣe ṣùgbọ́n ìjọ tá a bá ti mú ọmọ tó wà nílùú tí ó ní ilé ìlú tí ilé bàbá ẹ̀ wà bẹ́ẹ̀ ọ̀nà bàbá ẹ̀ wà bẹ́ẹ̀ gbogbo kan bàbá ẹ̀ wà bẹ́ẹ̀ tá a bá mú tó bá kù díẹ̀ ká tó á gbọ̀nà lé yẹn lọ á lọ bá wọn nílé wọn ṣùgbọ́n tí wọ́n bá ti di alágbára tán gbogbo kan lọ́ máa kó sọ́nà ṣùgbọ́n èmi máa fẹ́ ran àwọn ẹ̀dọ́ wa pé kí wọ́n jọ 2023 election ẹ jẹ́ ká gbárùkù ti àwọn ọ̀dọ́ tí wọ́n bá gbé àpótí ìbò ní 2023 tó bá wá sí ọ̀dọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe tó bá gbé àpótí àti wá wo àwọn àgbà tá a mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ ọmọdé torí pé àwọn kan náà wà tó ń díje lọ́wọ́ báyìí tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ọmọdé àwọn tó ti ṣèjọba rí náà tó tún gbé àpótí tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ọmọdé wọ́n wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká wo àwọn tó nífẹ̀ẹ́ ọmọdé kì í ṣe pé lágbájá ti ṣe ìjọba ń bì kan ẹ ó fẹ́ wá síbí láti wá ṣe kinní kan torí pé ó ti ń kówó bọ̀ òun ní ká tẹ̀lé òun ní ká ṣe báyìí ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà bẹ́ẹ̀ náà kẹ̀lẹ́ máa ráwọn ọ̀dọ́ kan tó máa ní bẹ́ẹ̀ ni òun ni bẹ́ẹ̀ ni òun ni àwọn tí wọ́n wà lé pẹ̀lú yín láti lẹ̀ ń kọ́ kí nìkan tí a fẹ́ jẹ́ kí àwọn yẹn kí wọ́n fojú rí káwọn ọ̀dọ́ kọ́ jẹ́ ká lọ àti gba káàdì ìdìbò ẹ jẹ́ ká jáde ẹ má jẹ́ ká jókòó sínú ilé ẹ jẹ́ ká jáde ká lọ yọ ẹni tó ń wá ẹ jẹ́ ká jáde ọmọ Nàìjíríà ní gbogbo wa àti Yorùbá àti Haúsá àti Ìgbò àti ọmọ Nàìjíríà ní gbogbo wa. ká má dẹ̀ ṣe jàgídíjàgan. ẹ má jẹ́ ká bá wọn jà ẹ má jẹ́ kí oníkálukú ẹ má jẹ́ ká jà ẹ jẹ́ ká jáde ká lọ dìbò ẹ wo Ọ̀ṣun kò síjà tíjà bá wà kẹ̀ kò dàbí torí pé oníkálukú dìbò ẹ̀ wọ́n jókòó tì ní. ẹ má sọ ẹ̀mí ara wa. ẹ má jẹ́ ká sọ ẹ̀mí ara wa nù torí pé èèyàn kan fẹ́ di ipò ńlá kan mú kí ìgbà tí a bá ń sọ ẹ̀mí ara wa nù àwa tó kù tá a wà nílé tá a tún wo ọjọ́ iwájú báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe fẹ́ rìn ìgbà tá a bá ti sọ ẹ̀mí àwọn kan nù torí pé lágbájá fẹ́ dì kan ẹ jẹ́ ká rò dáadáa. ṣé lágbájá gan rántí mọ̀lẹ́bí ẹni tó ti kú. ó ṣẹlẹ̀ rí lójú àwa láwọn ìdìbò tá a ti ṣe kọjá ẹgbẹ̀rún 10 lọ́nà 10 ló máa gbẹ̀yìn kò sí ẹni tí wọ́n pa ẹbí ẹ̀ tó bá ní torí pé wọ́n pa ọmọdé yìí o ẹ jẹ́ ká lọ láwọn òbí ẹ̀ o ẹ jẹ́ ká lọ fún wọn ní 100 million àbí 10 million irọ́ ni 100,000 ló máa gbẹ̀yìn ẹ̀ tí ẹni yẹn pàpà máa tún jẹ́ ẹni tó tún súnmọ́ wà lágbára ni láì jẹ́ yẹn kò sí kan tó jọ ẹni bá wéṣì ẹ̀mí ẹ̀ ó ti wéṣì ó ti lọ náà nìyẹn kọ́tà máa padà gbọ́ nìyẹn Amẹ́ríkà nìyẹn gbogbo ìlú náà ti ń ṣe election náà ti ṣe gbogbo ẹ̀ kó sí gbogbo nǹkan báyìí gbogbo àwọn dídà wáyé náà mọ̀ wọ́n lọ sọ́run dáadáa wọ́n rí gbogbo ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ló máa kó wa yọ àwọn ọ̀dọ́. ẹ ṣeun bàbá wa ẹ ṣeun adúpẹ́ pé àpè yín ẹ jẹ́ wa àkókò ò fi bẹ́ẹ̀ sí mọ́ lórí ètò mo lérò pé tá a bá tún pè yín nígbà míì ẹ máa láǹfààní pẹ̀lú ògbótọ́ lọ́hùn pẹ̀lú ògbótọ́ lọ́hùn. ẹ ṣeun adúpẹ́ tó ẹ̀yin aráalé òun náà ni ẹ ti gbọ́ yẹn mo lérò pé ẹ rí ọgbọ́n kan tàbí méjì kọ́ nínú ètò tòní àwa ọ̀dọ́ ọ̀rọ̀ àmọ̀ràn òun lẹ ti gbọ́ yẹn o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a lo ìbò wa ká lo káàdì ìdìbò wa wọ́n ní gbogbo òbò ló wúlò ní 2023 every vote counts gbogbo òbò ló wúlò nítorí náà ìbò ẹyọ kan báyìí ó wúlò ẹ má jẹ́ ká líkì mọ́lé ẹ má jẹ́ ká ṣe jàgídíjàgan ẹ má jẹ́ ká sọ wípé lágbájá wọ́n fẹ́ fi mí rúgbó òbò
nítorí pé wọ́n ti fún mi kò sí iye tán fẹ́ fún ẹ tó o bá kú o kú gbé ẹ̀mí ò láàárọ̀ nítorí náà ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká bọ́ta ká dìbò wa ká dẹ̀ padà wọlé fún ẹni tó ń wá ẹ má jẹ́ ká ta ìbò wa tó ní ìná máa fi àdàgbà ètò Láyé Ọjọ́un fún títọ́sẹ̀ yìí sọlẹ̀ sí orúkọ mi ní Bùnmi Òní ó dàbọ̀ ká fi ìpàdé lọ́sẹ̀ tó ń bọ̀.